Gbogbo ọmọ Yorùbá Gumi ti jáde láìpẹ́ yìí ó pariwo síta wípé àwọn tí àwọn ìrù ẹkùn mú ní ìpínlẹ̀ Ọ̀yọ́ pa àwọn boys tí wọ́n mú tí wọ́n dá dùbúlẹ̀ tán dá wọn kan kúnlẹ̀ pé ó máa fa wàhálà o. Gẹ́gẹ́ bí Gumi ti ṣe sọ, ó ló máa fa wàhálà ní gbogbo Nàìjíríà pé Sunday Igboho fẹ́ dá wàhálà lẹ́rẹ̀ o. Gumi jáde síta, ó ní àwọn tí àwọn ọmọ ìrù ẹkùn tí wọ́n mú gbogbo náà láti rí fọ́nrán yẹn tó lọ káàkiri. Ó ní gbogbo àwọn tó mú yẹn pé wọ́n ń ṣe agbésùnmọ̀mí o. Gẹ́gẹ́ bó ti ṣe sọ, ó ní àwọn ọmọ Haúsá ni wọ́n lọ mú àwọn ọmọ ọlọ́mọ tí wọ́n ṣẹ̀. Tẹ́ bá wo fídíò yìí dáadáa, ṣé àwọn tí wọ́n mú ìṣàn jọ Haúsá ṣá? Ẹ mọ̀ pé Gumi òun àti àwọn Fúlàní yìí wọ́n jọ wà ní wọ́n jọ lẹ̀pọ̀ ní àti ẹ̀wà mọ̀ bí òun gan tẹ̀ ló ń rán wọn iṣẹ́ gan. Ó ti jáde, ó ní pé nǹkan tí olóyè Sunday Igboho fẹ́ dálẹ̀ pé apá ò ní ká. Ó ní apá ò ní ká pé àwọn ọmọ yẹn tí wọ́n mú yẹn pé wọ́n bá ṣe tí wọ́n lọ ní àwọn ìrù ẹkùn wọn mú wọn mọ́lẹ̀. Ṣùgbọ́n tá a bá wò dáadáa, ìsọkúsọ ni Gumi ń sọ. So àwọn ọmọ tí wọ́n bá ṣe tí wọ́n lọ inú igbó kìjikìji, ibẹ̀ ni wọ́n ti ń bá ṣe lọ tí wọ́n dẹ̀ ní ìbọn lọ́wọ́, tí wọ́n máa dàda ní tán mọ́ àmà tán mọ́ bẹ nínú igbó kìjikìji. Kí ni wọ́n wá nínú igbó? Abẹ́ ti gbàgbé pé anybody tán bá ní inú igbó yẹn kò sí nǹkan méjì tẹ́ni náà wá ju bí kò ṣe wípé ó fẹ́ jíyàn gbé ni. Àwọn eléyìí kẹ̀dẹ̀ rèé tí Gumi ń parọ́ pé Haúsá ni wọ́n. Àwọn Haúsá kọ́ leléyìí o. Ìmúra àwọn eléyìí gan, ìmúra Haúsá yàtọ̀ sí ìmúra àwọn eléyìí. At the end of the day, kí ni wọ́n ń sá fún? At the end of the day, kí ni wọ́n fi àwọn hámà, ọ̀bẹ, kí ló ń wá ká nínú igbó kìjikìji? A ti pariwo títí. Tẹ́ bá mọ̀ wípé ó sure fún yín pé ẹ fẹ́ máa gbé ìgbé àlàáfíà, ẹ má bọ̀ nínú ìgboro náà. Èwo ni kí lẹ̀ ń wá nínú igbó? Inú igbó tẹ̀dẹ̀ ń wá ìkẹ́dẹ̀ rèé, ibẹ̀ lẹ ti ń já àwọn èèyàn gbé lọ́tùn lósì. Ẹ jẹ́ káwọn olóko lọ sóko mọ́, olódò lè lọ odò mọ́. Láti ìgbà tí gbogbo yín ti kóra yín sínú igbó yẹn, ojoojúmọ́ lẹ ń jí àwọn èèyàn gbé. Tẹ́ ń fi tipá bá àwọn ọmọ ọlọ́mọ sùn, àwọn ọmọ Yorùbá. Àbẹ́ẹ̀ rí nǹkan bí? Gumi wá ń jáde pé wọ́n fẹ́ dá wàhálà lẹ̀, wọ́n fẹ́ ṣe gbá, wọ́n fẹ́ ṣàwo. Àwọn ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tẹ̀ ti jáde. Èèyàn kan ní pé Gumi ó yẹ kó tiẹ̀ máa dúpẹ́ tiẹ̀ pé wọn ò pa wọ́n dànù. Àwọn tí wọ́n dẹ̀ ṣe fídíò gan, àwọn la blame. Àwọn la blame. Ká pé ẹ ti ṣe kiní yẹn fún wọn, ṣé àwọn kan máa rí pé nǹkan kan ṣẹlẹ̀ ńbẹ̀ yẹn? A dẹ̀ ti sọ fún yín, kò ń ṣe gbogbo fídíò lẹ máa gbé jáde. Ìbẹ́yìn náà rí ń sìn. Wọ́n á fẹ́ máa ṣọ́ wa lápá, ṣọ́ wa lẹ́sẹ̀. At the end of the day, Gumi ó ń pariwo pé olóyè Sunday Igboho fẹ́ dá wàhálà lẹ̀ nílùú, pé àwọn tí wọ́n mú yẹn pé wọ́n ń ṣe agbésùnmọ̀mí. So now àwọn agbésùnmọ̀mí gangan tó wá ń pààyàn kiri ńkọ́, tí wọ́n dẹ̀ ń sọ́pọ́ọ̀tì wọn, tí wọ́n ń sọ́pọ́ọ̀tì wọn tó ń pa àwọn èèyàn lọ́tùn, tó ń pa àwọn èèyàn lósì. So kí ló fẹ́ sọ nípa gbogbo àwọn yẹn tó mọ ibi tó ń wà, tó mọ ibi tó ń gbé, to the extent tó ń pariwo pé àwọn ìjọba gan máa ń tẹ̀lé yín lọ tí ẹ bá fẹ́ lọ ṣe meeting pẹ̀lú àwọn agbésùnmọ̀mí. So now, kí àwọn arábì kan máa pa àwọn èèyàn yẹn ló dáa, àbí? Ìwọ Gumi là ń bá wí o.
bọ́n ṣe ń pa àwọn èèyàn kiri because àwọn eléyìí tí wọ́n mú mọ́lẹ̀ ìsìn informant ni wọ́n, kò sí nǹkan tó fẹ́ bá wa sọ. Bẹ́ẹ̀ ni àwọn lè lọ fún àwọn ló máa ń wọnú abúlé tó máa wọ gbogbo àdúgbò tó máa fún àwọn ará bíi tó máa fún wọn ní information pé ẹ wo ibi tẹ́ máa gbà wọlé rèé. Ìdí rèé tó gbogbo wọn tẹ́ bá tiẹ̀ rójú gbogbo wọn ẹ ti mọ̀ pé ọ̀daràn ni wọ́n. Ọ̀daràn pọ́nbélé ni gbogbo wọn. Ọlọ́run kélédùmarè túbọ̀ máa ṣọ́ wa ni because gbogbo ìtí Gumi jáde tó ń sọ àwọn ìgbé ayé tó fẹ́ máa gbé nìyẹn. Kò yé yín? Bẹ́ẹ̀ ni. Irú àwọn ìgbé ayé tó fẹ́ máa gbé kí nǹkan ṣáà máa bàjẹ́, kán máa pa àwọn èèyàn, kóun ṣáà máa rí owó tí ẹ máa gbà. Láìpẹ́ ló jáde tó ní pé àsìkò negotiation ti lọ, pé àwọn agbésùnmọ̀mí ti bínú. Báwo ni wọ́n ṣe ń get gbogbo information lẹ́nu agbésùnmọ̀mí? Báwo ló ṣe mọ nǹkan táwọn agbésùnmọ̀mí ń sọ? Tí kò bá ń ṣe pé ìwọ gan àtàwọn agbésùnmọ̀mí ẹjọ́ ń jí ẹjọ́ ń sùn ni. Ẹ̀dẹ̀jọ́ ń plan àti da ìlú rú. Nísìnyí ó tún sáré jáde pé wàhálà máa wà nílùú fún nǹkan tí olóyè Sunday Igboho ń ṣe, pé ó fẹ́ dá ìjà orílẹ̀-èdè àbí ó fẹ́ dálẹ̀ ìjà ìlú sí ìlú. Ṣùgbọ́n Elédùmarè ju ẹ lọ Gumi because àwọn tí wọ́n mú yẹn kò sí nǹkan tí wọ́n fẹ́ fi yẹ̀ agbésùnmọ̀mí ni wọ́n. Because ibi tí wọ́n ti mú wọn yẹn kò ń ṣe ibi tó yẹ kí àwọn èèyàn gidi wà. Bẹ́ẹ̀ ni ibi tí wọ́n ti rí wọn yẹn kò ń ṣe ibi tí àwọn èèyàn tí yẹ pé okay wọ́n ń wá iṣẹ́, wọ́n fẹ́ ṣiṣẹ́, kò ń ṣe àdúgbò yẹn ló yẹ kán wà. Àdúgbò táwọn agbésùnmọ̀mí ń wà ni wọ́n ti mú wọn. So tẹ bá fẹ́ máa sọ̀rọ̀ kẹ́ mọ nǹkan tẹ́ ń sọ. At the end of the day wọn ò tiẹ̀ ṣe kankan fún wọn. Wọ́n tún fẹ́ gbé wọn lọ sọ́dọ̀ àwọn ọlọ́pàá náà gbẹ̀yìn ni. Ìwọ wá pé wọ́n fẹ́ da ìlú rú, pé wọ́n fẹ́ da ìjà lẹ̀ nínú ìlú. A ti pariwo títí a mọ nǹkan tí ìjọba yìí ń dúró ṣe tí wọ́n ti fi gbé Gumi yìí. Ọ̀rọ̀ Gumi ti sú everybody because òun gangan òun ni problem, òun ni ìṣòro ta ní nílùú yìí, ta ní ní orílẹ̀-èdè yìí. Èwo ni pé kí wọ́n máa jáde kó máa ṣe agbẹjọ́rò àbí alágbẹnusọ fún àwọn agbésùnmọ̀mí of which ó wà nínú òfin pé ẹni agbésùnmọ̀mí tí wọ́n bá mú pípa ni. Èwo wá ni kí ìwọ kàn máa jáde kó máa wá àtàmọ̀ tó yẹ máa support àwọn agbésùnmọ̀mí so that wọ́n á lè máa gbèrò sí inú wọn máa dọ́kàn máa balẹ̀ pé okay o kò sí nǹkan tó fẹ́ ṣẹlẹ̀. Ó máa ṣe o. Àfi kí Elédùmarè kó ṣàánú wa ni. Ẹ̀yin yọ wá ọ̀rọ̀ rẹ o kí lẹ rí sí ohun tí Gumi ń sọ yìí. Ẹ jẹ́ kí n gbọ́ comment yín lórí comment section. Ẹ má dẹ̀ gbàgbé láti subscribe kí ẹ tẹ̀lé Pilado World fún àwọn ìtúpalẹ̀ míì, àwọn ìtúpalẹ̀ tó lágbára. Bẹ́ẹ̀ ni o, àní rí jù báyìí lọ. A ó máa bẹ ọ̀bẹ níbẹ̀ iṣu àtẹ́lẹsẹ̀ abẹ̀nà o. Ẹni tó bá lámábọ̀ òun là ní dé bá. Kí Elédùà kó bùkún fún orílẹ̀-èdè Yorùbá. Ó dàbọ̀.